Ẹ káàbọ̀ sórí ètò mathematics ní èdè Yorùbá. 15 divided by 3/5 ṣé ti rí. A lot of àwọn ọmọ wa ló máa ń ṣe mistake kọ́ bá rí question báyìí pé division leléyìí báwo la máa hàn tí ẹ fẹ́ rí division. Òun dẹ̀ ló easy jù because lẹ́yìn division kẹ́ multiply ẹ̀ ni. Now division yìí a fẹ́ sọ di multiplication. Báwo la ṣe fẹ́ ṣe? A fẹ́ sọ division yìí di multiplication. Ó máa jẹ́ ẹ kọ 15 multiplication leléyìí. Ṣé rí kẹ́ bá ti fẹ́ sọ di multiplication, ẹ máa gbé 5 yìí ẹ máa gbé sókè, ẹ máa gbé 3 yìí ẹ máa gbé wálẹ̀, ó máa jẹ́ 5/3. Ṣé ó yé wa? A fẹ́ tọ́ọ̀nù division yìí, a fẹ́ tọ́ọ̀nù ẹ̀ sí multiplication. So 3/5 yẹn a máa wá gbé, a máa gbé 5 yìí ẹ kọ̀ gbé wá sókè, ẹ gbé 3 ẹ gbé lọ ìsàlẹ̀ ó bá tán. So now ẹ wá máa divide ẹ̀. 3 mélòó ló wà níbí 1, 3 mélòó ló wà níbí 5. 5 times 5 25. Answer nìyẹn. Ṣé ó yé wa? Ó yẹ pọ̀n ọmọ yín jáde ẹnì kan ṣeré 6 divided by 3/2. Ẹ ṣé o.